Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ǹjẹ́ a kú dédé ìwòyí, mo kí wa káàbọ̀ sí orí ìkànnì yìí ìròyìn Feli-feli TV níbi tí ẹ ti máa ń láǹfààní láti máa gbọ́ àwọn eré ìdárayá ní èdè Yorùbá pọ́nbélé tiwantiwa èyí tá a fi ń gbé jáde. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ 4 nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adélúgà ló kọ mi àròwọ́ra búùtù kó má bàa fi ẹsẹ̀ kan lórí pápá ni mò ń kí wa wípé a kú dédé ìwòyí. Àwọn ìròyìn àjààbálẹ̀ tó jẹ́ àwọn ìròyìn ti eré ìdárayá làámú wá sí etí ìgbọ̀nyín ní ṣókí kẹ́ ẹ lè mọ̀ bí nǹkan ti ń lọ nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Gíláńdì lọ́wọ́n ìyẹn ìròyìn ti eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Arsenal Mikel Arteta ló ti sọ̀rọ̀ jáde pé ọmọ agbábọ́ọ̀lù ọwọ́ iwájú ọ̀hún eyín Bukayo Saka wípé ẹ̀rù ń bà òun bóyá ọmọ òun yóò lè kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó máa wáyé ní òpin ọ̀sẹ̀ yìí níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ọ̀hún tí àwọn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọn yóò ti jọ wákò ní òpin ọ̀sẹ̀ yìí pé bóyá yóò lè kópa ní látàrí ìfarapa eléyìí tí Bukayo Saka tó gbé lánàá lórí ọ̀dàn ní ìgbà tí àwọn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Lens tí wọ́n jọ wákò nínú ìdíje ti UEFA Champions League èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Àwọn ti ìpele kejì tá a mọ̀ sí Group B níbẹ̀ Arsenal àti Lens ni wọ́n wà, ṣùgbọ́n lánàá òde yìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún Bukayo Saka òun mà ló fi ara gbé ìfarapa belenja kan èyí tó mú ní ẹsẹ̀, ṣùgbọ́n ní ìgbà tí akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Mikel Arteta tí ó sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó ní pẹ̀lú nǹkan tó ń wò yìí òun gbà ládùúrà kí Ọlọ́run jẹ́ kí Bukayo Saka kó ti ní àlàáfíà tó péye nítorí pé òun ní àgbẹ̀kẹ̀lé nínú rẹ̀ pé tó bá wà lórí pápá ní ìgbà tí wọn yóò wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City lópin ọ̀sẹ̀ yìí yóò ṣe dáadáa ni. Ó ní ṣùgbọ́n bó bá wá níbẹ̀ náà wọ́n ní ọgbọ́n kì í tán láyé ká wa lọ sọ́run ó láwọn ó tún wá ọgbọ́n láti wá agbábọ́ọ̀lù èyí tí ó lè ṣe dáadáa lọ́wọ́ iwájú bí Saka bí ò bá lè kópa gẹ́gẹ́ bí ìròyìn ti jáde láti ẹnu ẹ̀ tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá Arsenal Mikel Arteta. Àwọn ti Manchester United àwọn ni wọ́n ti ń ṣojú tòtòrò báyìí bí ìgbọ́dọ̀dẹ gbé iná sórí tó lóun fẹ́ lọ rèé pẹran ní alẹ́ nínú igbó irúnmalẹ̀ ni. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti àwọn tí wọ́n ń darí ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún gbogbo wọn pátá ni wọ́n ti ń wo ibi tí jàǹbá tó ti wọlé sí wọn lára wọ́n ní ṣùgbọ́n ọgbọ́n kì í tán láyé ká wa lọ sọ́run wọ́n ní bó ti wù kórí àwọn náà yóò bọ́ sínú igbó irúnmalẹ̀ báyìí láti lọ rèé wá ọmọ ọdẹ eléyìí tó kójú òṣùwọ̀n tó dáadáa ìdí rèé tí gbogbo àwọn olùdarí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n gbé ìbọn àpò ọdẹ tòun ti náà ọdẹ lórí wọ́n ti wọ inú igbó irúnmalẹ̀ lọ báyìí láti lọ rèé wá irúnmalẹ̀ eléyìí tó jẹ́ wípé òun náà yóò dúró tán lórí pápá. Wọ́n ti wá ṣọwọ́ sí ọmọ agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ Everton eléyìí tó jẹ́ wípé ọwọ́ gbọ̀ngbọ̀n ẹ̀yìn sọ́wọ́ wájú òun náà ló máa ń dè mú ìyẹn Gerrard yìí ni wọ́n ti ní ó ṣeé ṣe kó jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún Gerrard wọ́n ní àwọn ní ojú àwọn sì fojú sí lára bó bá ti wù kó rí iyekíye tí Everton bá fẹ́ tà àwọn ṣetán láti lọ gba owó àjọ lọ́wọ́ bàbá alájọ tí àwọn ń dá owó fún wípé àwọn ò gbé ọmọ agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ Everton Gerrard lórúkọ rẹ̀ jẹ́ wọ́n ní ọmọ ọdún léjeléje tí ṣe ọmọ ọdún 21 náà 21 years old wọ́n ló máa ṣe dáadáa gan ni. Ìdí rèé tí àwọn agbábọ́ọ̀lù àti pàápàá jù àwọn olùdarí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n ní kí ló ṣubú tí àwọn ẹjẹ́ àgbé àgbà owó alájẹsẹ́kù gbowó ò bá tó àlọ́lẹ̀ ìyá owó lọ́wọ́ microfinance bank láti fi gbọ́ ọmọ agbábọ́ọ̀lù náà kò jẹ́ bó ti jẹ́ lọ́dọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United sí Everton pẹ̀lú ọmọ agbábọ́ọ̀lù èyí tí wọ́n sì ń fojú sí lára bí kò ṣe ṣe kí wọ́n lọ́wọ́ gan Ẹ jẹ́ kí n sáré darí padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà kó tó di pé ìròyìn ọ̀hún tún fà mí padà lọ sókè òkun. Àgbà ọ̀jẹ̀ eléyìí tó ti fìgbà kan jẹ́ balógun fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti Super Eagles tẹ́lẹ̀ rí ìyẹn JJ Okocha òun mà ló ti sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí àti ọ̀rọ̀ ìkínilẹ́yìn eléyìí tó fi ń ti ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà Samuel Chukwueze eléyìí tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan báyìí
wípé òun ní ìgbàgbọ́ nínú ọmọ náà o wípé yóò ṣe dáadáa, yóò túbọ̀ gbórílẹ̀-èdè Nàìjíríà àti ògo AC Milan yóò túbọ̀ gbéga. Samuel Chukwueze òun náà ló jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn lòun náà ti ń rágọ́ ló ti ń rápálà láti lè rí ibi tó dá bọ́ sí o, tó jẹ́ pé ní ìgbà tó ń bẹ nínú ikọ̀ Villarreal ní orílẹ̀-èdè Spain wọ́n ní kò ṣe dáadáa tó, ṣùgbọ́n báyìí orí ti ṣe lóore o. Samuel Chukwueze òun ló ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ní orílẹ̀-èdè ìtàló lọ́hùn-ún láti lọ máa ṣe dáadáa síwájú sí èyí tó fà á kí àgbà ọ̀jẹ̀ tó ti gbá bọ́ọ̀lù fẹ̀yìntì fórílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn JJ Okocha láti lè gbé ọ̀rọ̀ ìwúrí àti oríyìn fún ọmọ agbábọ́ọ̀lù náà pẹ̀lú ìgbésẹ̀ àti ọkàn akin eléyìí tó ṣe. Lákòótán nínú ọ̀rọ̀ ìyún ti JJ Okocha ó wá rọ Samuel Chukwueze láti má ríra rẹ̀ bí ipò òun jẹ́ nǹkan kan bí kò ṣe wípé bí ó ṣe máa ṣe dáadáa sí tí ògo àti ìràwọ̀ rẹ̀ tí yóò tàn dáadáa tí wọ́n máa fi òbítíbitì owó tí wọ́n yóò fi máa gbé àbí máa wá kiri o, òun ni kó mú lọ́kùnkúndùn kó sì mú iṣẹ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́ nítorí pé iṣẹ́ kékeré kọ́ òun ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Gẹ́gẹ́ bí JJ Okocha bó ti sọ̀rọ̀ ìwúrí náà láti fi kin Samuel Chukwueze lẹ́yìn, ó sì kúkú oríire pé ọmọ ọ̀dọ̀ rere tẹ̀síwájú nínú Olúwa ó dé èbúté ògo. Ní báyìí ẹ jẹ́ kí n fún yín díẹ̀ ní àwọn èsì àbájáde àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí tó wáyé o lẹ́nu àná tí ṣe ọjọ́ Tuesday àti àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa wà ní òní nínú ìdíje UEFA Champions League, nínú ìdíje English Premier League tó wáyé ní alẹ́ àná ní ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley tí wọ́n gbé ewúro ìkorò ìbànújẹ́ o sí ojú agbábọ́ọ̀lù àwọn Luton 2-1 èyún 2-1 ni wọ́n na àwọn Luton ni wọ́n nà wọ́n mọ́lé o. Ẹ jẹ́ kí n wá máa gbàbẹ̀ kí n lọ sí ìdíje UEFA Champions League nínú Group A àgọ́ngọ́ sọ akutuku wo pẹ́pẹ́yẹ máa pọnmọ́ lánàá ìsíbẹ̀ láì bá wọn dá sí ọ̀rọ̀ rèé o. Ẹ jẹ́ kí n fún yín kí n bù yín gbọ́ o. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich àwọn náà ṣe dáadáa 2-1 ni wọ́n na FC Copenhagen ni wọ́n nà wọ́n mọ́lé lánàá o. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àwọn náà ṣubú yakata bí alákàn tó kẹ́sẹ̀ sókè, ìbànújẹ́ dorí àgbàkodò ní ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray tí wọ́n gbé ewúro ìbànújẹ́ kan tí wọ́n gbó sí wọn lẹ́nu pẹ̀lú pákó áyán eléyìí tí wọ́n gbé sí wọn lẹ́nu wípé kí wọ́n máa jẹ́ kiri o. Galatasaray 3-2 ni wọ́n fi nà Manchester United lánàá bolẹ̀ nínú ìdíje ti Group A. Bákan náà nínú ìdíje ti Group B o, ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal láti orílẹ̀-èdè England àwọn náà jẹ̀yà látọwọ́ agbábọ́ọ̀lù yìí tó wá láti orílẹ̀-èdè Faransé ìyẹn ní French lọ́hùn-ún Lens 2-1 ni wọ́n fi nà Arsenal ní 1, Lens àwọn tí wọ́n ní 2. Bákan náà nínú ìdíje UEFA Champions League tí mo ṣì wà Group C ni mo wà báyìí, Union Berlin àwọn ní 2 nígbà tí FC Braga tí àwọn náà tí wọ́n ní 3, Napoli àwọn náà ní 2 nígbà tí Real Madrid tí wọ́n nà wọ́n sí 3, Real Madrid ló ní 3, wọ́n fi àgbà wọn Napoli 2-3 bó ti wà ní ó máa dùn mí yéyé o. Ẹ̀mú mọ́ra ẹ̀yin ti Napoli ẹ̀mú mọ́ra wọ́n lọ ẹ̀mú mọ́ra. Bòjẹ́ bó ti jẹ́ ẹ̀yin tèmi ní ìgboro ayé tí ẹ bá ń gbọ́ màmú ojú mi débẹ̀ ẹ̀yin náà lọ́wọ́ ẹ má jẹ́ kọ́ lọ máa fún yóò ẹ̀dùn náà láàrin Manchester City mi tí mọ̀kàn tó máa ṣẹlẹ̀. Alright, jẹ́mọ̀ pé ọmọ orílẹ̀-èdè England làwa, never walk alone, mo ní ìgbàgbọ́ pé máa ṣe dáadáa. Títí di ìgbà míì ìjẹ́ tí máa láǹfààní láti bá ọ̀tún ròyìn ní abala eré ìdárayá pàdé pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ambassador fún Adélúgà ló kọ̀ mí láti lè ṣe ìròyìn Feli-feli TV. Títí di ìgbà náà ẹ máa ṣeré ìdárayá, ó dùn lẹ́nu ó tajú ṣúgà lọ, àtàlẹ́nu sí ẹ̀ta ìlẹ́nu ó dàbí àtasúyà rẹ̀ gbé fún.